ọ̀dọ̀ yín la wá bàbá wa, ìmọ̀ pẹ̀lú ọgbọ́n ló gbé wá débi. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí gbogbo ẹ̀yin tí à ń wò wá pátápátá, àdá ọ̀pẹ́ fọlọ́wọ́n ọba. Ọlọ́run tí ò ṣàwá ní kèfèrí mélòó èèyàn lọ́lọ́wọ́n ọba mi dá tó jẹ́ pé kàkà káwọn ó máa dúpẹ́ fọlọ́run ọ̀tọ̀ ní nǹkan tá ń dúpẹ́ fún. Kàkà kí á máa forí balẹ̀ fọlọ́run ọ̀tọ̀ ní táwọn ń forí balẹ̀ fún tiwọn. Lónìí a tún tẹ̀síwájú pẹ̀lú bàbá wa. Gbogbo ẹ̀yin mi tí ò bá lòdùn lè èèyàn kì í ṣàìmọ̀ fúlókó. Bàbá wa tí ń pè ń bí náà ni àwọn bàbá wa ó ní bàbá wa pẹ̀lú láti ṣe ìpòfẹ́sọ̀ Dag Abdulmajid Alaro kọ́lọ̀ ń jẹ́ mi bàbá wa ó kù fún wa. Bàbá wa ẹ̀ bá ń sánmọ́ mọ̀ sáwọn èèyàn tí wọ́n wò wá kẹ̀ tún bá ń dáàpọ̀ yín fúnra yín. Kí ni ìdí tí mo dún lẹ́bi jẹ́kẹ̀ ẹ̀ dáàpọ̀ yín ni pé kí ni Yorùbá ní ẹnu ọlọ́fà báyìí láti ń lọ́mùtá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Èmi ni Abdulrazak Abdulmajid Alaro. Kọ́lẹ̀ ń jẹ́ mi bàbá wa ó gùn. Ẹ̀sùn bàbá wa. Ibi tí mo fẹ́ ká bọ́ sí yìí kódà tí èèyàn bá fẹ́ ti yẹ́bẹ́yẹ́bẹ́ ló gbà yàn lákòókò tó pọ̀, àmọ́ mo mọ̀ pé máa ní ìṣẹ́jú díẹ̀ bàbá wo bá wa ṣàlàyé ẹ̀ tó sì nítumọ̀ dáadáa. Kọ́lẹ̀ ń jẹ́ mi ó gùn. Báwo ta báyìí àìmọye ọ̀dọ́ ló jẹ́ wípé àwọn òní nǹkan méjì tí wọ́n pín, ayé pín bisikíìtì, ayé pín owó, kèfèrí làwọn pín tiwọn. Lágbájá kèfèrí ni ọ́, tàmẹ̀dù kèfèrí ni ọ́, a lè pè yẹn kèfèrí, àmọ́ ǹjẹ́ láwọn átíbùtù tí ń bẹ lára ẹni ṣó wà ń bẹ̀ kò sí ń bẹ̀, kí lẹ lè sọ bẹ́ẹ̀, kí lẹ lè sọ ń pẹ̀ bàbá wa. Àwọn tó jẹ́ pé wọ́n máa ń lé bẹ́ẹ̀ làwọn àáfàá ní kèfèrí, wọ́n pa àwọn èèyàn lóní bídíà láì ṣe báwọn nǹkan tí ṣẹ̀rí à ń là kalẹ̀ pé nǹkan ìta bá ti rí lẹ́nu lára ẹni yìí ó tó di kèfèrí ó tó di bídíà. Ọ̀sán ilé sọ̀rọ̀ àmì eléyìí àwọn ní tó níbi ìwòsàn. Ibi tí mo fẹ́ káàdì tó mi àwọn ní kò sí sáwùjọ tí ìsábà tó wọ̀ wọ́n máa dènà náà. Ọ̀nà tí a sì fi dènà ẹ̀ náà ni kí àwọn onímọ̀ kí wọ́n jáde kí wọ́n sọ pé kí wọ́n gbé kí àwọn èèyàn mọ̀ pé táwọn ọmọ òní ń rí yìí o kò fi bẹ́ẹ̀ ní ẹ̀sìn. Kódà kò já ní o. Àmọ́ kò ṣe tó jágòjì. Gbogbo àwùjọ náà ní máa ń ní pọ́blẹ́mù rẹ̀ tẹ̀sìn bá dàgbà débi kan. Tẹ̀sìn ọ̀bá tí ìdàgbẹ́ lè má ti rí. Lọ́tí tẹ̀lé tọ́lọ́run àwọn èèyàn bá ṣe ń lékún tí ìfẹ́ ṣe tọ́lọ́run bá ṣe ń pọ̀ ara àwọn ọ̀nà bá ṣe gbìmọ̀ nígbà wọnú ẹ̀sìn. Nítorí àsìkò bẹ́ẹ̀ ká pàrọwà kọ́dà sáwọn tí wọ́n kó sínú àrùn náà kí wọ́n rántí hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam, hadith tí àwọn àká ńláńlá méjèèjì Imam Bukhari àti Imam Muslim gbà. Ànábì ní sallallahu alaihi wasallam man qala li akhihi kafir faqad ba'a biha ahaduhum. Ànábì ní ọgbọ́n tí ó bá pe ẹnìkan ní kèfèrí, èèyàn ń kèfèrí yóò ní bọ́ọ̀lẹ̀ o, yóò bọ́ọ̀lẹ̀ síbi kan láàrin àwọn méjèèjì. Bí bá gbẹ́ ní dáa pé kèfèrí ní lóòótọ́ kìí ṣe mú ebó pẹ̀ látò àbí ebó pẹ̀ látò òun. Àmọ́ tí èèyàn bá wà kíáfù tó wà reckless lórí ìfẹ́ wí pé lámọ́yìn kèfèrí ní nítorí bákan ní misunderstanding àbá ní differences lọ́nà tá a fi túmọ̀ ọ̀rọ̀ Ọlọ́run kan àwọ̀rọ̀ ẹ̀sìn kan lòdì pé à ń pè yàn ní kèfèrí. Àmọ́bí ní bẹ́ẹ̀ ni wọn bá jẹ́ kèfèrí lọ́dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ yóò padà sórí ẹni tí ọ̀sọ́ ọ̀gbẹ̀gbẹ̀ mẹ́wàá máa ń mú bí kèfèrí. ń bẹ lórí ẹni tí ń ṣe bẹ́ẹ̀. Nínú àwọn àlùfáà tí mo dá pẹ̀lú ẹ̀kan tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ Al-Imam Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullah ló jẹ́ kí àwọn gbé pọ́ńsìpù ńláńlá kan kalẹ̀ pé ọ̀sọ̀ kò sí àlùfáà tí máa tẹnu rẹ̀ máa gbé nǹkan ọ̀rọ̀ kìkì nínú àwọn àfẹ́sì nínú tí wọ́n máa ṣàfihàn láti gbọ́n tó sì fi dòkó àwọn ọlọ́mọ àwọn ọ̀gá àwọn ọ̀gá àtọ́lọ́. Ibn Taymiyyah ní torí pé mo ń fàdákà islamuhu biyahud la yazulu anhu illa biyahud. Nítorí ó léwu ni pé gbogbo ẹni tí ìsìláàmù rẹ̀ bá hàn pé mùsùlùmí lélẹ́yìí dáàmú pé mùsùlùmí
kò sí tí ó gbé ìsìlámù kó àfi tó bá dájú o mo rò ọ̀gbọ́dọ̀ gbé ìsìlámù kúrò lára èèyàn o ọ̀pọ̀lọpọ̀ ń tẹ wá wì yìí mo rò wọ́n dàbí pé wọ́n ṣe báyìí wọ́n dàbí pé wọ́n rí nǹkan báyìí kí n má tójú wa arẹ́mi tí ń pẹ́ mi ní ń pe ọ̀rọ̀ èèyàn kéfèé rí ní tìtorí pọ́sọ fáwọn èèyàn pé Nàìjíríà yìí o bíbo bá dé ẹ lọ́ọ́ dì. Allah akbar torí bó sọ bẹ́ẹ̀ wọ́n pè ń kèfèrí subhanallah ó sì á jọra wọn. ni mo wí pé àbíkẹ́ mi wà kíábù wọ́n máa wá irọ́ nǹkan ni wọn ò yí wọn kọ̀ọ̀kan pa bí àṣà olóyìnbó ni pé nígbà tá a bẹ́ẹ̀ pe ajá ló kọ tí ọ̀dà ká lè bá a rí kàńdá pélé ní onípa ẹ̀rí pé ní democracy dà ní ọ̀rá àfáà kan rí tó sọ bẹ́ẹ̀ láyé ọ̀tún tí àwọn àlùfáà gbogbo ayé nílò example tí mo mú wáyé ni pé democracy ọ̀dà Islam ọ̀kan ló ní àmọ́ tó bá dọ̀rọ̀ pé ta láyàn tí ó sọ lórí wa tí ó darí wa lórí ọ̀rọ̀ ọ̀bọ̀ ó ṣe é yàn kó dára kíni democracy ẹnu pé nǹkan àwò ń bẹ̀yẹn ni pé tọ̀ afẹ́ akọ̀ tí wọ́n lò náà nù àmọ́ ká ní èèyàn tí wá ń bẹ́ẹ̀ aburú tí ó wà láti ibi ó ṣe kíni yóò dínkù káyà fà lágbàáyé ní tóbi ìdọ̀la gbogbo àwọn bàbá bọ̀ ń gbọ́ ni bàbá bọ̀ ń bá ṣe bàbá bí wọ́n fẹ́ mẹ́rin bàbá àbáyé ètò gbogbo wọn wí nù ọ̀nà lèmi ìjókòó ní Nàìjíríà ní ìpínlẹ̀ nìkan ní kéde nítorí ẹ̀ gbogbo púpọ̀ gbogbo ẹ ṣé bàbá wa wà sí gbogbo ẹni tí àwọn yìí bá tó ń bẹ láyé iná pé èèyàn kèfèrí fi ọmọ pé ìkàbọ̀ rẹ̀ léwu gbogbo púpọ̀. bàbá wa nítorí àkókò fẹ́ béèrè ìbéèrè kan ǹjẹ́ láwọn àwọn bàbá wa àwọn àlùfáà Sunni àwọn àfọ́nsún náà ǹjẹ́ náà lè ṣọ̀kan bí tá a bá fẹ́ kí wọ́n ṣọ̀kan kí lọ́nà tá a lè gbé gbà. wọ́n gbọ́dọ̀ ṣọ̀kan èyí pé wọ́n lè ṣọ̀kan. wọ́n gbọ́dọ̀ ṣọ̀kan gẹ́rí is lost. èyí pé àṣẹ Ọlọ́run ni ìwà ni wà á tẹ̀sí mọ́ ìhàbẹ̀lẹ̀ ìgbà ìgbà ní wà bá dàpọ̀pọ̀ àṣẹ ni àṣẹ Ọlọ́run. ṣètọ́nù ní ń bẹ́ ń bi ìpínyà lórí tó bá ti ṣẹlẹ̀. kí ìṣọ̀kan yẹn wá lè ṣe é ṣe ní ọ̀nà wo ni. ọ̀nà wo ni bàbá wa. ọ̀nà pọ̀ but ọ̀kọ́kọ́ ọ̀nà tí mi ò gba gbogbo wa ń yẹ̀dù ni pé ó ń kálukú rédíò àti ṣe sacrifice rédíò àti fojú fo àwọn nǹkan kan kọ́dà bọ́ ká bá ìjọmọlúwàbí rẹ̀ kọ́dà bọ́ ká bá orúkọ rẹ̀ pé lójú ọ̀nà ká má pín àwọn fi sófin. òfin kínra lágbájá bú mi mo mú mẹ́ra ká má bàa pín. kódà nígbà míì ń bẹ akọ̀nà lọ́dọ̀ àwọn sálábì mọ̀sánù àwọn àkọ́kọ́ ní àwọn tí wọ́n sì ẹ̀sìn. Abdullahi bin Umar radiyallahu anhu ní àwọn àgbà sọ̀hábì Ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ńláńlá tó kọ́ wa. Abdullahi bin Umar ó ní bíi onírààlú kan tí ó tako bóun ìgbàǹpẹ̀ nírààlú ni pé bó ti gbé ẹ̀sìn yé lọ́nà kan ó ṣe díẹ̀ yàtọ̀ sí bí ọ̀gá wa àwọn ọ̀dọ́ náà bá bóun ṣe gbọ́lé kí ni ọ̀rọ̀ náà ni pé bàbá wà ní hajj pàmò díẹ̀ nínú ọ̀sẹ̀ hajj bá wà ní pàtàkì jùlọ ó wà ní Àrafà àtàwọn àlùkà náà tí ń gbẹ́rẹ́ wọ́n wá ní Abdullahi bin Umar ẹ̀wọ̀n ò rí ẹ̀sìkúùsì kan téèyàn fi ní ẹgbẹ́ wọn kọ́dà bí òkè ní àjò. Òkè ṣe pé ọ̀rọ̀ ìrìn àjò nìkan òun ni ọ̀rọ̀ àdéhùn nínà lóṣù nínú ọ̀sẹ̀ ájì bó ti bẹ̀rẹ̀ yìí. ọ̀dọ́ Usman bin Affan àwọn náírà wù ní pé láwọn àjò kan bí èèyàn bá so nínú àjò kó kẹwọn pé kọ́dà bó wà ní àjò. Ibi tí mò ń lọ ni pé Ọ̀fùmánù ni olórí gbogbo mùsùlùmí tí ó ṣáájú tí gbogbo èèyàn gbọdọ̀ tó lẹ́yìn. Bìmá fi him ibn Umar kọ́dà bí ọmọdé náà gbọdọ̀ tó ní Ọ̀fùmánù. Wọ́n lọ́wọ́ àdìjọ́ kan Ọ̀fùmánù ṣáájú ọ̀dùn ẹ̀gbọ́n àwọn ibn Umar ìjọ náà àwọn ọmọ náà lọ́wọ́. Àwọn ọmọ kéwú àwọn náà wọ́n pẹ́ àwa àrí ìjọ ṣẹlẹ̀ lónìí. Ẹnìkan ní ká kí pé
ẹnìkan ní abọ́kùn pé méjèèjì náà ni wọ́n sì ó sì jẹ́ ìwà mọ́sáàsì báyìí. tí obìnrin náà ló ṣe ju àwọn èèyàn lójú ń jọ ọwọ́ akẹ́wọ̀n pé lẹ́yìn àfúnà ọ̀pọ̀ alẹ́ wọn láwọn èèyàn wá padà tó mọ ibi fún wa tó lè ó yàtọ̀ fún tó ẹsẹ̀ lónìí ẹni fa ìnà ìlàáfà ṣàrùn fa ìnà ìlàáfà ṣàrùn ìpínyà èdè àìyedè bá a ṣe tiẹ̀ máa ṣe tẹ̀mí kò sóore kan bẹ́ẹ̀ àti ọ̀túnmá ìgbìmọ̀ ọmọ wò kìí ṣe pé yí ráàlú rẹ̀ padà àmúwò pé wo ni ò ní jẹ́kẹ́nu wọ́n kọ́ká táyé rẹ̀ sì ń bẹ́nu inú ìsìlámù àpé ìtáyé rẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn èèyàn ń fà lónìí tí òjò aṣọ kan ìtáyé ká ní gbólóhùn méjì mẹ́ta àyè rẹ̀ wà bẹ́ẹ̀ eléyìí ọ̀sẹ̀sẹ̀ ṣẹlẹ̀ lórí tiwa ṣẹlẹ̀ lábẹ́ ọyá àwọn àmọ́bí àwọn sàhábà àmọ́bí Muhammad sallallahu alaihi wasallam ìtàní ìtúni yẹn ànábì ní ẹnìkan tó wọ́n má kírun nù yín àyàfi tẹ́ ẹ bá débi báyìí wọ́n sì ń lọ gbogbo wọn àwọn kan débẹ̀ àsìkò òun tó wọ́n là ànábì láàgbọ̀dọ̀ fún wọn àwọn ò ní kí ẹ̀wọ̀n yà kọjá mi àwọn kan là ànábì kan tó ká múra rìn ní kòtò bí wọn bá bá wa ní ojú ọ̀nà ká má kí àwọn òkè wọn ò lẹ́ra wọn níbi láńgbèjì pé àwọn sàbáàbò ń lò lónìí wọn ò lẹ́ra wọn wọn ò sọ́ra wọn lórí bíjà ibi tó yẹ dọ́dà ànábì àmọ́ fúnra wọn ló gbé ọyọ ànábì òkú ẹnì kankan gbogbo wọn try láti gbọ́ ànábì yìí náà ìmọ̀ràn mi ní pàtàkì ni pé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ń fa èdè àìyedè náà ṣe tiẹ̀ àńdára ìlú ìgbà náà nàṣàlù ìṣèhàdù àwọn nàṣàlù àwọn ọ̀rọ̀ pé ní ìṣèhàdù ni kò sí lọ́sùn kẹ́kọ̀ọ́ tẹ̀ tó ń wá láti inú Kùránì àti Sunnah àgbàdo fi há wá àṣẹrẹ káwọn àtàkùn náà yìí ó dàbí èèyàn bá wá gbà pé ní àkùntè mi yìí náà lọ́nà but ó lè drop ẹ̀ gẹ́gẹ́ bí ẹbí wọn máa wò ti wí lọ́ba ìgbóhùn ní ọ̀sẹ̀ kẹ́mi. yóò mú ìfẹ́ tó wá. ó dandan ní káfẹ́ káfẹ́ ní. ẹ ṣeun bàbá wa ọlọ́run jẹ́ àrí pẹ́. bàbá wa láìpẹ́ yìí ìjọba orílẹ̀-èdè Saudi Arabia àbí kí n ní lára ilé ẹ̀kọ́ kan pàtàkì ilẹ̀ Saudi wọ́n fún ẹ̀yin bàbá wa láàmì ẹ̀yẹ tí èyí sì ṣe àkọ́kọ́ ní ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀mí pé ẹ jẹ́ kan nínú àwọn èèyàn mẹ́wàá tó ń làmì láàka jù lágbàáyé. bàbá wa ó wù mí kẹ́ ẹ fún ọ̀dọ́ náà ní mọ̀nà torí kó tó di pé Saudi Arabia ó fún yàn láwọ̀dù tí èyí tó ń sọmọ ìlú wọn àwọn nǹkan kan ló ti bẹ̀ jáde. ó wù mí kẹ́ ẹ gbà wá yànjú báwo làwọn ọ̀dọ́ náà ṣe lè àti ìlú nǹkan báyìí tí ẹ̀ náà ó di pé yóò máa ṣẹlẹ̀ sáwà náà lọ́jọ́ iwájú gẹ́gẹ́ bí àwa táwọn òyìn kọ́ sí. ọlọ́run sàn yín lọ́sàn án náà. àmín àmín. àdúgbò bẹ́ẹ̀ lọ. alihamdulilah. ṣe rí ìmọ̀ràn tí màá mú wá ó lè yàtọ̀ díẹ̀ síbẹ̀ ṣe gbé wá. ìmọ̀ràn tí màá mú wá ni pé kéèyàn má ní lọ́kàn pé òun fẹ́ gba àwọ̀dù ní ẹgbẹ́ ìṣèlú tó bá ń ṣe. kéèyàn má ní lọ́kàn kó fẹ́ gbà wọ́ọ̀dù. because especially àwọ̀dù tẹ̀lé yìí ó ní í ṣe pẹ̀lú pé ó ní í ṣe pẹ̀lú ìmọ̀ ìrọ̀lẹ́ ní ìlànà yìí àìtorí nǹkan kan ní kékeré àìtorí nǹkan náà. Allahu Akbar. ọlọ́run wa lọ́nà tí máa bí fún wa lé ní ọ̀pọ̀ tí màá fún wa mọ̀ràn ní tí mo ti wúlò kan yẹn gbogbo nǹkan a bá rí i pé yóò wúlò fún wa tí ó dé pé wo àyè tó wúlò sí tí ó dé awúlò fáwùjọ tí ó dé awúlò fẹ́sìn ọlọ́gbà ká rẹ̀ láti ṣe. báwo ó fi yókù lẹ̀ gbogbo eléyìí àwọn kan náà ń sọ irú eléyìí tó wú nísìnyí àwọn kan ní ń sọ wa ní ń wo wá káàkiri pé ó ṣe báyìí ń gbà báyìí ó tún ṣe nǹkan báyìí ó tún ṣe nǹkan báyìí so ìyẹn ní ìmọ̀ràn mi ọmọdéjọ́ táwa náà ní mọ́kànlá máa wá work towards pé ìfúnná tó ń bá fẹ́ gbà orí pé bákan méjì ni ó ṣeé ṣe kí orí gbà òní gbà kan ní ìmọ̀jú bá wọn. Allahu Akbar. wọ́n sì fẹ́ gbà lójú ọ̀nà tó wù tọ́lọ́ àti ìdàmọ́bí ìkejì rẹ̀ lọ. ẹ̀kejì ni pé wá possible lọ́dọ̀ wà most likely kí èèyàn má rí. èèyàn tó lè má rí. yọ wà
ọ̀nà méjì. ìgbìyànjú dáa tí mo rò páwọn náà wò ní pé láti encourage àwọn tí ń bọ̀ pé ẹni tó bá gbìyànjú tá a bá rí a sọ pé ní ọ̀kárí o táwọn tí ń bọ̀ náà ò bá lè múra kọ́dà àwọn lè tún wá ṣe jù bẹ́ẹ̀ lọ nígbà wa mọ̀ràn tó ṣe pé ní ìyẹn ní wàá wà lókàn àyà wa pé náà fẹ́ gbàwọ́ òdìbò rẹ̀ ti torí ìdí méjèèjì tí mo sọ ọlọ́wọ́ rẹ̀. Jazakumullahu khairan. Bàbá wa lójú ọ̀nà ẹ̀kọ́ yín ǹjẹ́ náà lè sọ́nà àwọn àfáà tẹ́ ẹ̀ lè gbàgbé ẹ ti mẹ́nu bà bàbá wa kan àmọ́ mo fẹ́ ká wọnú ẹ̀ gangan jinlẹ̀ ǹjẹ́ mímú ẹnìkan wà nínú àwọn àfáà tẹ́ ẹ̀ lè gbàgbé yálà ní Nàìjíríà àbí níta. lọ́lọ́ iná ti ní ẹ̀ àkọ́kọ́ àfáà tí mi ní kí n gbọ́dọ̀ gbàgbé wa. kì í ṣe pé bẹ́ẹ̀ ní gbàgbé bẹ́ẹ̀ gbọ́dọ̀ ọ̀pọ̀ Yorùbá kí Yorùbá lọ́dọ̀ bàbá wa. dárúkọ wọn lẹ́ẹ̀kan sí فضيلة الشيخ الإمام عبد الله إبراهيم إمام سحلان حفظه الله تعالى. ibo gan bàbá wa ìmáàmù Ṣàbán tí ẹ̀ ń dápọ̀ wà Ìlọrin nínú Ìlọrin náà ni náà. àgbà àfáà tó kó Ìlọrin lónìí. Allah akbar. àwọn bàbá wa àwọn ni wọ́n dá ìgbélé tó ń tẹ́ bá ń gbọ́ mọ́ ìdí wọn ìdí láti ìtìbáyé primary ní secondary ní òfúwádé college of education lónìí. Allah akbar. Wọn náà ẹ̀ka tó pọ̀ kọ́ra kí o tún ṣe bẹ̀rẹ̀ náà ní ìgbọ́dọ̀ gbàgbé bàbá yìí. Àdúrà mi ni pé gbogbo wàhálà wọn lórí ọmọ ọlọ́mọ Ọlọ́run tí ẹ ti ń fi ń san wọ́n lẹ́sàn dáadáa báwa ní àmọ́ ètò òkun fi san wọ́n dáadáa kọ́ lọ́n jẹ́ pọ̀ jù lọ́nà. Àmín àmín. Inú àwọn ọmọ tí wọ́n tara wọn jáde yàtọ̀ báwa tí wọ́n fẹ́ lọ bí àwọn tí wọ́n ti ní PhD lójú ọ̀nà tó wù nínú wọn wọ́n tó mẹ́rin. Allah akbar. Ti gbogbo wọn pé àwọn ọmọ tó yẹn sì máa fi ọwọ́ ọmọ mi wá. Mímọ̀ lẹ́kọ̀ọ́ ní ọ̀nà kíláàsì kí ọlọ́run á ṣe fún wọn. Ọlọ́run fún wa ṣe tó ìbéèrè bẹ́ẹ̀ lọ fún àwọn nípa àsìkò náà ìpẹlẹbẹ náà lẹ́yìn náà dúpẹ́ fún wọn pẹ̀lú ìgbìyànjú wọn lórí gbogbo ọmọ tó ní wọn. Àwọn bàbá yìí orí táàbà sọ lèmi lọ́ra kí wọ́n wá ṣe tó bẹ́ẹ̀. Mo ní à ń ṣe kó ilé tó làwọn òbí wa ní wá àwọn ni wọ́n ti lè pọ̀ fún wa. Allah akbar. Wọn ò wá ní retí iṣẹ́ mi kó gbogbo ní kọ́mọ̀ ọ́ lọ ilé kéwú tó bá wálé tó ní wọ́n ní káwọn wá rẹ́gísítà exam ó ṣe é ṣe kọ́mọ̀ fún owó. Bẹ́ẹ̀ ni bàbá wa. Pé nígbà tó ń bọ̀ wọn lé bàbá yìí ni wọ́n lọ rẹ́gísítà the number of students wọ́n bá ní lọ́dún kọ̀ọ̀kan gbogbo exam tí mo láì ṣe owó ara wọn ni wọ́n lọ sí. Allah akbar. Láníyàn gidi tí wọ́n bá pọ̀ tó wà. Padà sẹ́ńtì ẹ̀ mẹ́rin ní ọ̀sán. Allah akbar. Òbí jáde fún olè kéwú. Wọ́n pósẹ̀sì ní lárúbáwá fún wa wà láì wọn ọ̀gbà kọ́bọ̀ lọ́gbà àwọn tó jẹ́. Kódà nígbà tó jẹ́ bẹ́yìn tó mọ̀ ẹ̀yin tó pósẹ̀sì rẹ̀ fún tó mọ̀. Kódà àwọn ni wọ́n tún gba international passport lẹ́lòmíì káwọn òbí rẹ̀ bá lé. Subhanallah. So many things ìkọlọ̀ ọ̀sán ẹlẹ́sẹ̀ náà. Àmín àmín. Bọ́lá ń bẹ̀ tó káwa náà lè ṣe bí wọn ọjọ́ torí wọn pọ̀. Àmín àmín. Àwọn àlùfáà tí wọ́n máa ṣe gbogbo nǹkan pé à ń ṣe síwájú ọlọ́run à ń ṣe nítorí káwùjọ mùsùlùmí káwọn náà ọgbọ̀n wájú Islam náà mẹ́rẹ̀ so ní ilé gbàgbé Ẹ ṣe ń gbọ́ bàbá wa jazakumullahu khairan. lẹ́ẹ̀kan sí gbogbo àwọn àlùfáà mi lọ́lọ́run wá ní kí wọ́n ó tọ́jú mi kí wọ́n ó rè mí pàtàkì jùlọ nílẹ̀ Saudi Arabia àwọn ìgbọ́dọ̀ gbàgbé àwọn náà wọ́n tọ́ dà ọ̀sán wọn lẹ́sìn dáadáa. Wọ́n pọ̀ ọ̀túngbà ẹni ẹnìkan àdéhùn méjì ìgbọ́dọ̀ gbàgbé àwọn náà. فضيلة الشيخ الوالد صالح بن سعد الصحيحي حفظه الله تعالى ورعاه. báyìí wọ́n supervise ní masters ní magistrate ní Ghana Islamia àti ìgbà tí wọ́n ti wá tí mo ti di student wọn ní lọ́dún wọn títí lónìí wọ́n sì mọ mi bí ọmọ ṣe mọ mi bí ọmọ akẹ́kọ̀ọ́ wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ nǹkan níbi ìsì ayé lójú ọ̀nà pọ̀ ní kí n lè gbà lọ́wọ́ sí i.
ìṣẹ̀ṣẹ̀ Àmín Allah. ẹni kejì فضيلة الشيخ الوالد أيضا محمد بن عبد الله سلطان الغامدي رحمه الله تعالى. Àmín Allah. wọ́n ti ṣaláìsí. Bàbá Al-Ghamidi àwọn ni wọ́n wá ṣe interview fún mi láti Saudi Nàìjíríà. Àwọn ni wọ́n ń wá èmi ní pápá o èmi ni mò ń sọ. Àwọn ní ìjọba Saudi máa rán kiri rán wọn káàkiri ayé pọ̀ Nàìjíríà ni wọ́n rán wọn wá ń gbà tọ́lọ̀ ní bí àwòrán admission. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ Nàìjíríà náà tó wá admission torí dáwọ́rà nǹkan kan bàbá yìí náà lọ́wọ́ ọ́fíìsì sábà jùlọ. So tábà gbowó yàrá tábà tí wàá tó bàbá wà ní Ghana méjì lòun ní generation. Ghana náà rí rí pé bàbá yín ní Sultan. Allah. Ọ̀rọ̀ àti jọmọ Nàìjíríà ó abúmẹ̀jì yìí ọ̀dẹ̀ wọn kà wá fún wọn tọ́jú wa wọ́n lè wá kọ́lọ́n tó bá kan kó san wọ́n lẹ́sàn bàtà. Àmín. Ọlọ́run bẹ́ẹ̀ ó fi iṣẹ́ wọn náà díẹ̀ ní àwọn ìpéyàn orí tí ní ìyàn gbogbo àwọn ọmọ gbogbo wa ọmọ ni wọ́n mọ̀ àwọn ọmọ kéékèèké wọn tó sì jáde fámẹ́lì tó kọjú bí wọ́n fún aláàbíṣẹ́ kan lọ. Nígbà tí mo láǹfààní àti orí wọn kẹ́yìn bí ọdún méjì sẹ́yìn ni wọ́n kú. So mo rí wọn kẹ́yìn bá bí ọdún kan àbí nǹkan tó wà fún mo wà ní hajj. So tábàdẹ̀ tí gbogbo wa báwọn àtàwùsá àti Yorùbá àti Ìgbò ọ̀sẹ̀ nìkan tí ó wà ní Saudi tí ò ní bó ṣe kọ́ fóònù wọn pé mo kàn ní pé mo wà aráàlú náà bẹ̀rẹ̀ àti ká láǹfààní àti lọ́gbọ̀n fisikálì nígbà yẹn wọ́n ti rìtáyà wọ́n ti kú òní jámọ́. So àwọn tó ní ìmọ̀ mú mọ́ṣáláṣí ńláńlá mẹ́sídìí kò bá níbi èrò nàbílẹ̀ ọ̀túngbà yẹn náà àgbà tí ń gbé wọn ti rìtáyà lọ́nà méjèèjì náà